Ọ̀yọ́ TV àtúgbẹ́ tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti mú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o, kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Yes, ọpẹ́ ni fún Ọlọ́run bá mi Èdùmàrè, ọba àríìrú àlá alápá kábíkábí, ọ̀dádá tó dá wa dáadáa sórí ọ̀dá ńlé ayé tó ní a máa dá kelúkelú tó ní ká máa dá gbẹ̀ǹgbẹ̀dùkẹ́, àríìrú àlá ọba tó nílẹ̀ tó lòkè, òlélé tí ń lé ní láì mọ́rẹ́ lọ́wọ́, gbìgínìkì àgbàlagbà bàbá ìró. Wọ́n ṣe sàdánkátà o fún Ọlọ́run ọba mi Èdùmàrè torí pé òun náà ni ọpẹ́ ìyìn ògo àti gbogbo ẹ̀ ni ó tọ́ sí. Èmi gbé fún ọ bàbá gọ́ọ̀dù lónìí torí pé ìwọ náà ni a ṣe tó wù tó bá wù ẹ́ wàá ṣe kan bí ọyẹ́, tó bá wù ẹ́ wàá ṣe míì bí ooru, tó bá wù ẹ́ ó ṣe míì bí òtútù. Àrà tó bá wù ẹ́ ni ìwọ náà ọba mi Èdùmàrè ló ń dá, ló ń fi àwa ẹ̀dá alààyè ló ń fi wá dá nílé ayé o. Ìgbà míì èèyàn ò rẹ́rìn kéékèé, ìgbà míì yóò ṣe apá kan jà wọ́n lápá kan, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó dàbí olórin kan ni wọ́n ní you are the most high. Nínú situation tá like you are the most high, èyí tá like náà you are the most high. Àmọ́ gbé ẹ̀ka náà ní o ní gbogbo ọ̀nà. Ọlọ́run bá mi Èdùmàrè náà ó tún ti pitú tó wù torí pé ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ìròyìn yìí kò tí ì di ti ìwé ìròyìn gbé o. Àárọ̀ la ní gbogbo àwọn ìwé ìròyìn tó kù ó gbé ní ti gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀tẹ́lẹ̀ arákùnrin Akérédolú Rotimi Akérédolú. Wọ́n ní láàárọ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 wọ́n ní gómìnà lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ gómìnà wọ́n pàpà sọ àwálẹ̀ o. Wọ́n pàpà sọ àwálẹ̀ lẹ́yìn wọ́n ní kò sẹ́ni tí ó rí tọlọ́jọ́ wò àìsàn ló ṣe wò. Gómìnà Akérédolú pàpà sọ àwálẹ̀ o. Àwa kẹ́dùn pẹ̀lú àwọn ìdílé gómìnà Rotimi Akérédolú nípínlẹ̀ Ondo pé kí Ọlọ́run Èdùmàrè kí ó tù wọ́n nínú, kí ó sì mú èèpẹ̀ aburú kúrò lójú gómìnà náà, kí ó sì tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere. Ìyẹn náà ni ìyẹn ni ò tiẹ̀ jẹ́ ká kíra wa kú ọdún àṣepọ̀ ọdún. Èyí tó bá wọlé ṣoṣo àti máa ń kó ṣíkìn wa. Àwọn wà nulẹ̀. Ó ń dà. Ṣé bó yẹ ká mọ̀ fi panu bá ṣe ń kàròyìn ni? Ṣé bó rí láàárọ̀ gbà mo gbèdé? Kì í ṣe chicken tí ń kọ́ kòkòrò kò ló sọ èyí tí wọ́n ti dúnbù rẹ̀ tí wọ́n ti ṣètò rẹ̀ tí ó ti díndín tó ti wọnú òróró ó mọ̀ gbìyànjú àti sọ ẹ̀ta bá ṣe tán kí n fọkàn sí àwọn aráàlú ń gbọ́ báyìí bó bá ti fún mi chicken jẹ wàá tún sọ fún ọ lọ́la. Lónìí yẹ̀kínì ló kọ mi, mo ti kúrò ní John tí mo ń jẹ tẹ́lẹ̀ mo ti di yẹ̀kínì báyìí tó bá tún di àsìkò ọdún iléyá ìtumọ̀ tún jẹ́ John mi padà. Lónìí a tún tẹ́ pẹpẹ ìròyìn bá tún ṣe máa ń ṣe àwọn kókó tí ó ṣẹyọ ní ojú ewé àwọn ìwé ìròyìn tí ó ń jáde lójoojúmọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Lónìí ìwé ìròyìn Vanguard àti ìwé ìròyìn Daily Trust ni mo kó wá sóde. Olúwaṣe olùkọ́ tí èmi ń jẹ́ kó má di pé mo ṣàtótó olùkọjẹ́ ó kọ́ mi. Ìwọ náà dákọ̀ tiẹ̀ ní ọ̀dọ̀ tí. Oluwafunmilayo Adéṣewọ́ òun ni orúkọ tèmi. Bẹ́ẹ̀ tí mọ̀ wá bí ṣe wà ní orí ètò yìí àwọn kókó tí ó ṣúyọ ní ojú ewé àwọn ìwé ìròyìn náà ni a kọ́kọ́ kà sí létí ní kọ̀ọ̀kan ìjèjì. Ẹ jẹ́ ń sáré lọ sínú ìwé ìròyìn Vanguard o níbi tí mo ti rí àkọlé kan tó jẹ́ pé gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní náà ni wọ́n fi àkọlé yìí ni wọ́n fi ṣe àǹkó láàárọ̀ níbi aṣọ búrẹ́dì náà ní o níbi tí wọ́n ti sọ̀rọ̀ pa ìkọlù tí ó wáyé ní ìpínlẹ̀ Plateau tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lù lóríṣiríṣi àwọn èèkàn láwùjọ ààrẹ orílẹ̀-èdè àti àwọn èèyàn míì ni wọ́n bu ẹnu àtẹ́lù lórí ìkọlù náà. Ìwé ìròyìn Vanguard náà sọ̀rọ̀ lórí ẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard ọ̀hún kókó kan náà tí màá tún mú bẹ̀ náà ni ti ààrẹ Tinubu níbi tí ó ti lu ẹni tí ó ṣe gómìnà ìpínlẹ̀ Rivers lọ́gọ̀ ẹnu lórí ipa ribiribi tó kò láti jẹ́ kí àlàáfíà ó jọba lórí aáwọ̀ tí ó ṣúyọ lórí òun àti ẹni tí ṣe mínísítà fún
olúluwa Àbújá lórílẹ̀‐èdè yìí Fúnpá Wike bí ó ṣe jẹ́ kí àlàáfíà kí ó jọba o. Inú ìwé ìròyìn Vanguard ni mo ti rí àkọlé eléyìí o. Ìwé ìròyìn Punch àti Tribune òun lèmi bá wá sóde fún ti tòní. Ìwé ìròyìn àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ mú òun ni ìwé ìròyìn The Punch. Ènìyàn 25 gbẹ́mìí mì níbi ìbúgbàmù ẹbu ìfọpo tó wáyé ní ìpínlẹ̀ Rivers. Nínú ìwé ìròyìn Vanguard tí mò ń kà lọ́nà ni màá tún ti mú àkọlé eléyìí o, níbi tí wọ́n ti sọ pé ìjọba àpapọ̀ ti ṣetán báyìí o láti kọjú oru sí àwọn èèyàn tí wọ́n jẹ́ bí ọ̀bàyéjẹ́ tí wọ́n wà nídìí kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kí ó má ti rí ẹsẹ̀ wálẹ̀ látijọ́. Wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀ lọ wípé ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní kọjú oru sí wọn. Ẹnìkan ti ṣe adarí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kan ni ó sọ bẹ́ẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Ìwé ìròyìn Punch náà ni mo ṣe wà. Àwọn agbébọn ya bo àwọn ibì kan ní ìpínlẹ̀ Plateau, wọ́n sì gba ẹ̀mí àwọn ènìyàn níbẹ̀. Ọlọ́run ṣá máa ṣọ́ wa. Àmì Ọlọ́run o. Inú ìwé ìròyìn Vanguard náà ni àkọlé eléyìí náà tún wà. Wọ́n ní ìbẹ̀rù bojo bí ní ó gbalẹ̀ o bí àwọn èèyàn tí wọ́n ti gbẹ̀mí mì látàrí ìkọlù kan tí ó wáyé ní ìpínlẹ̀ Plateau bí wọ́n ti ṣe wọ 115 báyìí márùnléláàádọ́fà báyìí márùnléláàádọ́fà bí wọ́n ti ṣe tó bẹ́ẹ̀ 115. Wọ́n ní ìbẹ̀rù bojo ó gbalẹ̀ o ní ìpínlẹ̀ Plateau. Bákan náà ni ààrẹ Tinubu náà tún sọ̀rọ̀ wípé gbogbo àwọn tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé kí àwọn agbófinró kí wọ́n ṣe kíni kí wọ́n wá wọn rí o, torí pé àwárí báyìí ní ẹ̀yin obìnrin lẹ́mọ̀ ń wà nǹkan bẹ́ẹ̀. Inú ìwé ìròyìn Vanguard ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Kò dín ní 300 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣekú pa ní ilẹ̀ òkèèrè, ẹ̀jẹ̀ wọn ó ń béèrè fún ìdájọ́ òdodo. Lórí ọ̀rọ̀ Kérésìmesì tó gbòde kan Yuletide náà ni wọ́n ní iléeṣẹ́ tí ó ń pọn epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí NNPC ni wọ́n ti sọ pé ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ má bẹ̀rù ẹ má fòyà o wípé lásìkò ọdún yìí ẹ má lo epo lọ yàlà yòlò ni. Ìwé ìròyìn Vanguard náà ni ó sọ bẹ́ẹ̀ láàárọ̀ ní o. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yóò ṣe ìpàdé ní ọjọ́ àbámẹ́ta láti ṣe àgbéyẹ̀wò ètò àbá ìṣúná fún ọdún 2024. Ìwé Vanguard tó tún jáde, ìwé ìròyìn Vanguard náà ló tún sọ̀rọ̀ lórí àwọn àtúndìbò kan tí ó wáyé nínú oṣù kejì ọdún tá a fẹ́ mú yìí, níbi tí wọ́n ti sọ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ti gbé àtẹ bí wọ́n ṣe ṣètò kíní ọ̀hún nínú ẹgbẹ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe ṣe síta báyìí o, níbi tí wọ́n ti kọ ìròyìn kan náà sábẹ́ wípé fọ́ọ̀mù tí àwọn tí wọ́n mọ̀ díje dupò aṣòfin lórílẹ̀‐èdè yìí tí wọ́n mọ̀ díje dupò rẹ̀ fọ́ọ̀mù ẹnì kọ̀ọ̀kan wọn bíi mílíọ̀nù lọ́nà 20 náírà náà ni o bí wọ́n ṣe kọ́ nìyàn nínú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní o. Ìròyìn èyí tèmi fi máa kájẹ́ nínú ìwé ìròyìn The Punch òun ló sọ wípé ìjọba àpapọ̀ gbé òfin tuntun kalẹ̀ fún àwọn ilé iṣẹ́ tó ń rí sí owó àwọn bíi opay, money point àti àwọn ẹ̀ka yòókù èyí tí wọ́n rí sí òfin owó. Ẹ jẹ́ tún sáré lọ sínú inú ìwé ìròyìn Daily Trust tó náà tún jáde fún tòní o, níbi tí mo ti tajú kan rí ìròyìn kan ní apá òkè nínú ìwé ìròyìn ọ̀hún o, níbi tí wọ́n ti sọ pé àwọn agbófinró àwọn ọlọ́pàá ni wọ́n sọ pé wọ́n ti mú ọmọ akẹ́kọ̀ọ́bìnrin kan tí ń ṣe ọmọ ọdún 18 tí ń ṣe akẹ́kọ̀ọ́bìnrin kan ní ìpínlẹ̀ Niger. Wọ́n ní wọ́n ti mú ṣíkùn bí wọ́n ṣe sọ pé ẹ̀sùn tí wọ́n fi kàn náà ni wípé ó ń ṣiṣẹ́ bí agbódegbà àwọn gidi kan kú ní ìpínlẹ̀ Niger, ó ń ṣàlàmì fún wọn informants. Inú ìwé ìròyìn Tribune òun ni mo kalẹ̀ sí báyìí. Àwọn aṣòfin yóò tún jókòó lórí àbá ètò ìṣúná fún ọdún 2024. Àwọn tí wọ́n ń ṣe fàyàwọ́ nǹkan wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust wípé owó tí wọ́n pàdánù nínú ọdún tí à ń lò lọ́wọ́ tá a fẹ́ lò tán yìí, wọ́n ní sí bí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè bí wọ́n ṣe gbá wọn mú, wọ́n ní ó tó bí bílíọ̀nù 3 náírà ní oṣù mẹ́sàn-án látàrí pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ìjọba tiẹ̀ fi fòfin de kí wọ́n máa kó nǹkan wọ orílẹ̀-èdè yìí lọ́nà tí kò bá òfin mu. Inú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. Ààrẹ Tinubu gba ẹgbẹ́ àwọn gómìnà lálejò ní ìpínlẹ̀ Èkó.
inú ìwé ìròyìn Tribune òun ló ti jáde. ìwé ìròyìn Daily Trust náà tún kọ ìròyìn kan láàárọ̀ òní o níbi tí wọ́n ti sọ pé àwọn hackers àwọn tí wọ́n máa ń tọwọ́ bọ ojú òpó ẹ̀rọ ayélujára wò níbi tí wọ́n ti sọ pé owó tí wọ́n jí o lórí cryptocurrencies àwọn owó ìgbàlódé òde òní o wọ́n ní ní ọdún 2023 nìkan tí wọ́n bá ní kán kó gbogbo ẹ̀ pọ̀ wọ́n ní ó tó bí bílíọ̀nù $2 owó ilẹ̀ òkèrè náà ni o inú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ìròyìn ọ̀hún láàárọ̀ òní. ènìyàn 15 pàdánù ẹ̀mí wọn tí àwọn 70 sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Ọ̀ṣun Èkó sí Ìbàdàn àti Kaduna sí ìlú Àbújá. inú ìwé ìròyìn Daily Trust náà ní ìròyìn èèkàn gbogbo kan ní orílẹ̀-èdè yìí ni ó tún ti jẹyọ níbi tí wọ́n ti sọ pé onítọ̀hún ni ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tẹ́lẹ̀ nígbà kan rí lórílẹ̀-èdè yìí o Alhaji Gali Nahaba wọ́n ní òun náà tún gbẹ̀mí mì láàárọ̀ ní o ní ọjọ́rú o lẹ́ni ọdún 65. àjọ NAF kọlu ibùdó ìfọpo tí kò tọ̀nà 6 ní ìpínlẹ̀ Rivers. bákan náà arábìnrin kan ẹ̀yin obìnrin ara yín ti mọ́ ń gbóná jù arábìnrin kan tí wọ́n sọ pé látàrí bí ọkọ rẹ̀ bí ò ṣe mú lọ sí pátì kérésìmesì kan inú ìròyìn káyé gbọ́ ló yẹ kó wà ṣùgbọ́n ó rápálá wọnú inú ìwé ìròyìn kókó inú ìwé ìròyìn fún tòní náà ni o wọ́n ní látàrí bí ọkọ rẹ̀ ò ṣe mú lọ sí pátì kérésìmesì ó bá sì bọ́ sínú inú kíṣìnì ó gbómi kan náà ló bá fi omi gbóná wẹ ọkọ rẹ̀ àwọn ọlọ́pàá ní àwọn wọ́n ti mú arábìnrin ọ̀hún báyìí o ẹgbọ́ kẹtẹpẹrẹ nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ ní o. àwọn ọmọ ogun tó tó 150 níye ló wà nínú ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ láti kojú àwọn onísùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà inú ìwé ìròyìn Tribune òun ló ti jáde. tó nígbà tí ẹ ti gbọ́ àwọn kókó ọ̀hún lóríṣiríṣi lórí ètò kókó inú ìwé ìròyìn fún tòní ẹ jẹ́ ká sáré ṣe gàyà díẹ̀ kó tó di pé a bọ́ sí abala kẹtẹpẹ láàárọ̀ ní. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ kókó látinú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní o látàrí rògbòdìyàn òṣèlú tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers wọ́n ní ààrẹ Tinubu ó ti lu Fubara tí ṣe gómìnà ìpínlẹ̀ náà ó ti lù lọ́gọ́nù o láti fún bí ó ṣe gba àlàáfíà láàyè pàápàá jùlọ lórí aáwọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tí ń ṣe bàbá àṣàlẹ̀ nínú òṣèlú rẹ̀ gómìnà Wike o ní ìpínlẹ̀ Rivers. ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ni ó ti lu gómìnà Siminalayi Fubara àti ìpínlẹ̀ Rivers lọ́gọ̀ ẹnu o lórí ohun tí ó ṣe àpèjúwe bí akitiyan tí ó so èso rere o tí gómìnà náà tí ó sà o láti yanjú aáwọ̀ ọ̀rọ̀ òṣèlú tí ó wáyé láàrin gómìnà náà àti ẹni tí ṣe mínísítà fún olúìlú Àbújá Nyesom Wike.
ààrẹ Tinubu ní ojúṣe ìjọba àpapọ̀ àti àwọn ìjọba yòókù lórílẹ̀‐èdè yìí ni láti rí dájú wípé àlàáfíà àti ìdúróṣinṣin fìdí múlẹ̀ lórílẹ̀‐èdè yìí nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ yìí níbi ìpàdé kan tí ó bá ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí Nigerian Governors Forum ṣe ní ilé rẹ̀ tí ó wà ní ìlú Èkó ni ó ti sọ̀rọ̀ yìí ó wá bu ẹnu àtẹ́lu bí wọ́n ṣe gba ẹ̀mí àwọn èèyàn kan nípínlẹ̀ Plateau ìyẹn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní àná òde yìí nígbà tí ó ń bá àwọn gómìnà náà sọ̀rọ̀ ààrẹ tún wá pa àṣẹ fún àwọn ikọ̀ elétò ààbò láti tètè jígìrì sí làásìgbò náà ní ìpínlẹ̀ Plateau kí wọ́n sì rí wípé wọ́n wá àwọn tí wọ́n bá wà níbi iṣẹ́ láabi ọ̀hún tí ó ṣẹlẹ̀ ní agbègbè Bokos àti Barkin-Ladi ní ìpínlẹ̀ Rivers ní ìpínlẹ̀ Niger pé kí wọ́n wá wọn láwárí inú ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. inú ìwé ìròyìn Punch òun ni èmi ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ tí mo máa mú wá níbẹ̀ ló sọ wípé ènìyàn márùndínlọ́gbọ̀n gbẹ́mìí mì níbi ìbúgbàmù ẹbu ìfọpo tó wáyé ní ìpínlẹ̀ Rivers kò dín ní ènìyàn márùndínlọ́gbọ̀n tó pàdánù ẹ̀mí wọn níbi ìbúgbàmù ẹbu ìfọpo tó wà ní Omoku Ọgbà Egbema ní ìjọba ìbílẹ̀ Ndoni ní ìpínlẹ̀ Rivers ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ Àìkú lẹ́yìn tí àwọn ọ̀dọ́ kan fọ́ ọ̀pá epo tí ó jẹ́ ti ọ̀kan lára ilé iṣẹ́ ńlá kan ní agbègbè náà tí wọ́n sì ń ti ibẹ̀ gbọ́n epo kí iná tó sọ ẹnìkan tí kò sọ orúkọ rẹ̀ wípé nígbà tí àwọn ènìyàn márùndínlọ́gbọ̀n gbẹ́mìí mì ọ̀pọ̀ ní iná jó tí àwọn mìíràn sì farapa yánnayànna tí wọ́n sì ti kó wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye alága fún Niger Delta Youth Movement Onelga Chapter Emeka Okosai wá rọ àwọn ọ̀dọ́ láti máa hu ìwà ọmọlúàbí kí wọ́n sì kọ̀rọ̀jú sí ìwà ìtọ́ àti ọ̀pá epo fífọ́. nínú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí níbi tí adarí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé níbi tí ó ti ń sọ̀rọ̀ wípé láti ọdún tó ń bọ̀ lọ́wọ́ tí ṣe ọdún 2024 pé ìjọba àpapọ̀ ti ṣe tán báyìí láti bẹ̀rẹ̀ sí ní gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n wà nídìí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tí bí ó ṣe ń ṣe ségesège Senate leader Ọpẹ́yẹmí Bámidélé ni ó sọ̀rọ̀ yìí bákan náà ni ó tún sọ̀rọ̀ pé àníṣe àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n gbé àbá ètò ìṣúná ọdún 2024 síwájú ilé fún àgbéyẹ̀wò ní 30 oṣù kejìlá ọdún tá a wà yìí adarí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kan sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé ni ó ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ kan wípé ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn ọ̀bàyéjẹ́ lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí láti ọdún tó ń bọ̀ lọ́wọ́ lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí láti ọdún tó ń bọ̀ lọ àwọn tí wọ́n mú ohun gbogbo nira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí ọrọ̀ ajé ní ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú wọn bẹ̀rẹ̀ láti ọdún 2024 lọ adarí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà Bámidélé tún sọ wípé ó ti di dandan wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yóò gbé àbá ètò ìṣúná ọdún 2024 náà síwájú ilé fún àgbéyẹ̀wò ní 30 oṣù kejìlá ọdún yìí láti pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ ṣe ní ìbámu pẹ̀lú ìlànà tí wọ́n ń tẹ̀lé tẹ́lẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n máa ń ṣe ní January to February cycle tí wọ́n máa ṣe tí wọ́n ti gbé kalẹ̀ pé January to February cycle January to December cycle ẹ má bínú Bámidélé ló tún ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ yìí lásìkò ìgbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìyìn Èkìtì ó ní gbogbo àwọn aṣòfin ìjọba àpapọ̀ pátápátá ni wọ́n gbọ́dọ̀ mú àdínkù bá iye ọjọ́ tí ó yẹ kí wọ́n lò lẹ́nu ìsinmi wọn láti wá fún àgbéyẹ̀wò àbá ètò ìṣúná ọdún 2024 náà inú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé léyìí láàárọ̀ òní. àwọn agbébọn ya bo àwọn ibì kan ní ìpínlẹ̀ Plateau wọ́n sì gba ẹ̀mí àwọn ènìyàn níbẹ̀ ìkọlù wáyé ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ Plateau ní ọjọ́ Àìkú ààrẹ Bọ́lá Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ ní Àbújá tí amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìkéde àti ìròyìn Àjúrí Ngelale gbẹnusọ fún bu ẹnu àtẹ́ lu ìkọlù náà tí ó sì ní wọ́n gbọ́dọ̀ wá àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tí ọwọ́ wọn ṣẹ̀ jáde nígbà tí ó ń bá ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ náà kẹ́dùn Tinubu fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni àwọn máa fi ẹsẹ̀ òfin tọ̀
alága fún agbègbè kan Kefas Malai sọ pé kò dín ní 150 ènìyàn tó pàdánù ẹ̀mí wọn láti ọwọ́ àwọn agbébọn náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà Caleb Mutfwang ní ọjọ́ Ìṣẹ́gun sọ pé àwọn kò ṣe ọdún pẹ̀lú inú dídùn nítorí ìṣẹ̀lẹ̀ náà dá omi tútù sí àwọn lọ́kàn ní ìpínlẹ̀ Plateau. Ó tẹ̀síwájú pé kò dín ní agbègbè 64 tí àwọn agbébọn yìí ti kọlù tí wọ́n sì ti gba ìjọba ọ̀pọ̀ iléèwé ní ìpínlẹ̀ náà. Ó ní ọ̀pọ̀ ìjàmbá ni àwọn agbésùnmọ̀mí yìí ti ṣe ní ìpínlẹ̀ Plateau. Ó ní àwọn ilé ìwòsàn ìjọba tí wọ́n ti tì pa nítorí àwọn agbébọn yìí ọ̀pọ̀ ọmọ ni kò sì lọ sí ilé ìwé nítorí wọ́n ti pagidínà ètò ẹ̀kọ́ níbẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí wá pàṣẹ ìrànlọ́wọ́ kíákíá fún wọn kí wọ́n sì ṣe ètò fún ìtọ́jú àwọn tó farapa tó wà ní ilé ìwòsàn. Ọlọ́run ṣàánú wa ni. Ìwé ìròyìn tó kà tọ́nà yẹn ó wà nínú ìwé ìròyìn Vanguard o bí àwọn tí ẹ̀tún ṣe gbé wọ́n ní bí àwọn èèyàn tí wọ́n ti gbẹ́mìí látàrí ìkọlù ọ̀hún tí ó wáyé nípínlẹ̀ Plateau ọ̀hún bí wọ́n ti ṣe wọ 95 níye o 115 wọ́n ní ìbẹ̀rùbojo wá gbalẹ̀ ní everywhere báyìí ní ìpínlẹ̀ Plateau ọ̀hún o wọ́n ní ìbẹ̀rùbojo ó gbalẹ̀ ńbẹ̀. Bákan náà ni ààrẹ tún sọ fún gbogbo àwọn ikọ̀ elétò ààbò wípé gbogbo àwọn tí ẹ bá rí pé wọ́n wà nídìí ìwà àbàjẹ́ yìí ẹ rí wọn wípé ẹ wá wọn rí o. Ìwé ìròyìn Vanguard bí wọ́n ṣe kọ tiwọn náà nínú o. Bákan náà lórí ọ̀rọ̀ kérésìmesì ọdún yàlá yòlò tí ó ń lọ tí a kàn ń jẹran síkìn bó ṣe wù áyì wọ́n ní iléeṣẹ́ tí ó ń ṣe kò kárí epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí Nigerian National Petroleum Corporation Limited wọ́n ti sọ wípé àwọn ti fọwọ́ sọ̀yà wípé lásìkò ọdún yìí pé àwọn èèyàn mọ̀ lo epo lọ yàlá yòlò bó ṣe wọ́n káàkiri orílẹ̀‐èdè wa Nàìjíríà lé o. Bákan náà nínú ìwé ìròyìn Vanguard ọ̀hún ẹ̀jẹ̀ ń sáré ju ilé ìmọ̀ ọkọ̀ tó di pa kúrò nínú ìwé ìròyìn Vanguard níbẹ̀ náà ni wọ́n ti sọ pé àtúndìbò kan tí yóò wáyé ní ọdún tó ń bọ̀ nínú oṣù kejì wọ́n ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n sọ pé wọ́n ti gbé timetable tí wọ́n tẹ̀lé nínú ẹgbẹ́ kó àwọn jáde o ìyẹn àtẹ ètò bí nǹkan ṣe lọ nínú ẹgbẹ́ wọn ṣáájú ìdìbò náà wọ́n ní wọ́n ti gbé síta o nínú ẹni tí ó máa díje dupò Senate 20 million naira ni o. Ẹ̀yin náà lè kà nínú ìwé ìròyìn Vanguard kẹ́ka tán bí wọ́n ṣe ṣètò àwọn tí wọ́n díje míì náà wò ọjọ́ kẹta oṣù kejì ọdún 2024 ni wọ́n ti sọ pé ìdìbò ọ̀hún ti ṣe àtúndìbò by election yóò wáyé. Inú ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí àwọn ìròyìn ọ̀hún o. Ìwé ìròyìn The Punch òun náà ni èmi ṣì wà. Wọ́n ní kò dín ní 300 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣekú pa ní ilẹ̀ òkèèrè ẹ̀jẹ̀ wọn ó ń bèrè fún ìdájọ́. Bákan náà wọ́n ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yóò ṣe ìpàdé ní ọjọ́ Ẹtì láti ṣe àgbéyẹ̀wò ètò àbá ìṣúná fún ọdún 2024. Ìjọba àpapọ̀ gbé òfin tuntun kalẹ̀ fún Opay, Moneypoint àti àwọn ẹ̀ka yòókù èyí tí wọ́n ń rí sí owó. Inú ìwé ìròyìn The Punch òun ni gbogbo àwọn ìròyìn yẹn ni wọ́n ti jẹ jáde. Ẹ jẹ́ kí mi ó sáré wá wọnú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní náà kí n sáré wọnú ẹ̀ kí n tún mú àwọn kẹtẹpẹ àwọn kókó tá ti kà tẹ́lẹ̀ wá sí ojú òrùn àti etí ìgbọ̀wọ́ o. Níbi tí wọ́n ti sọ pé àwọn smugglers àwọn tí wọ́n máa ń gbé fi ọ̀nà ìbúrú gbé nǹkan wọlé láti ilẹ̀ òkèrè wọ orílẹ̀-èdè yìí ò ní wọ́n sọ pé owó tí wọ́n pàdánù látàrí àwọn bí wọ́n ṣe fẹ́ gbé àwọn ọkọ̀ tí kò bá òfin wọ orílẹ̀-èdè yìí ò ní láàrin oṣù mẹ́sàn-án tí ó kọjá dáadáa pẹ̀lú bí ìjọba ti ṣe fòfin de ìlànà ọ̀hún ni wọ́n sọ pé wọ́n ní ó ti tó bí bílíọ̀nù 3 náírà báyìí o. Wọ́n ní ọ̀rọ̀ ti fi ojú hàn gbangba kedere báyìí o wípé ọ̀nà tuntun míì ni àwọn tí ó ń gba ọ̀nà ìbúrú gbé nǹkan wọ orílẹ̀-èdè yìí tún gbà báyìí o láti lè yẹ ìlànà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè tí wọ́n là kalẹ̀ o léyìí tí wọ́n ti kọjú ọ̀rọ̀ sí gbígbé àwọn ọkọ̀ wọlé láwọn ẹnu ìloro wa pẹ̀lú bí gbèdéke àwọn ọkọ̀ pẹ̀lú gbígbé àwọn ọkọ̀ wọlé láwọn ẹnu ìloro wa o pẹ̀lú bí gbèdéke ti ṣe wà lórí gbígbé àwọn nǹkan wọlé náà. Ìwádìí ìwé ìròyìn Daily Trust fi ojú ọ̀rọ̀ náà hàn wọ́n ní láàrin oṣù kìíní sí oṣù kọkànlá ọdún 2023 àwọn ọkọ̀ lóríṣiríṣi bíi 533 tí iye owó rẹ̀ tó bílíọ̀nù 3 náírà ní àwọn onífàyàwọ́ yìí
ni wọ́n sọ pé wọ́n pàdánù sí ọwọ́ ìjọba àpapọ̀. Àwọn kan náà ni àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aṣọ́bodè Nigerian Customs Service ni wọ́n gbà ó lásìkò ìgbà tí wọ́n fẹ́ fi ọ̀nà tí kò bá òfin mu gbé àwọn ọkọ̀ náà wọ orílẹ̀-èdè yìí o. Tí a bá gbàgbé ọdún 2016 ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí fi òfin de gbígbé yálà ọkọ̀ ní o, ọkọ̀ tuntun ní tàbí ọkọ̀ àlòkù wọ orílẹ̀-èdè yìí o láti ẹnu ìloro tí wọ́n sì ti ń tẹ̀lé àṣẹ náà láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2017. Inú ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Nínú ìwé ìròyìn Tribune òun ni èmi fẹ́ máa bọ́ sí báyìí. Àwọn aṣòfin yóò tún jókòó lórí àbá ètò ìṣúná fún ọdún 2024 fún àgbéyẹ̀wò tó kẹ́yìn lórí àyẹ̀wò ètò ìṣúná fún ọdún 2024. Àwọn aṣòfin yóò jókòó ní ọjọ́ àbámẹ́ta láti forí rẹ̀ tì síbì kan. Alága tí ilé gbé kalẹ̀ lórí ìròyìn àti ohun tó ní ṣe pẹ̀lú ará ìlú, aṣòfin Yẹmí Adáramádù sọ wípé wọn yóò fi àbá ètò ìṣúná fún ọdún Adáramádù sọ wípé wọn yóò fi àbá ètò ìṣúná fún ọdún 2022 èyí tó jẹ́ 27.5 trillion naira yẹ̀wò dáadáa ní ọjọ́ Sátidé tí àwọn yóò sì fi orí rẹ̀ tì sí ibì kan. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti gbé àbá ètò ìṣúná ọ̀hún wá sí iwájú ilé nínú oṣù tó kọjá. Àbá ètò ìṣúná ọ̀hún ní àwọn ìgbìmọ̀ tó rí sí sì ti fi àbọ̀ wọn ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin fún àtúnyẹ̀wò tó lóòrìn. Inú ìròyìn Daily Trust náà ni mo ti fẹ́ mú ìròyìn àkọ́kọ́ ọ̀hún níbi tí wọ́n ti sọ pé àwọn ọlọ́pàá ni wọ́n ti ń bá ọmọdébìnrin akẹ́kọ̀ọ́bìnrin kan tí ṣe ọmọ ọdún 18 ni wọ́n ti ń bá mú nǹkan lẹ̀ o tí wọ́n sọ pé látàrí ẹ̀sùn wípé wọ́n ní ó ń ṣiṣẹ́ bí ẹni tí ó mọ̀ tí ń ṣalamí fún àwọn gidi gọ́ngú ní ìpínlẹ̀ Niger. Ọ̀dọ́mọdébìnrin akẹ́kọ̀ọ́ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Subaida Sanusi tí ṣe ọmọ ọdún 18 tí ó tún jẹ́ akẹ́kọ̀ọ́ Niger State College of Health Science, iléèwé tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìlera nípínlẹ̀ Niger tí ó wà ní ìjọba ìbílẹ̀ Kòtàngórà ni wọ́n sọ pé ó ti wà ní àkójọ àwọn ọlọ́pàá báyìí o lórí ẹ̀sùn wípé ó ń ṣiṣẹ́ bí agbódegbà àwọn gidi kan kú ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Niger bí ó ṣe sọ, ọ̀gbẹ́ni Shawulu Ebenezer Damamani, ó ní àwọn gba akẹ́kọ̀ọ́bìnrin náà mú o ṣíkùn lẹ́yìn tí àwọn ti kọ́kọ́ mú ọ̀kan lára àwọn gidi kan kú ọ̀hún, Umaru Aliyu tí gbogbo èèyàn mọ̀ sí Babuga Datijo ti ṣe ẹni ọdún 37. Ó ní lásìkò ìwádìí àwọn ni àwọn rí wípé ọ̀kan lára àwọn gidi gan kú náà tí àwọn ti ń wá tí orúkọ rẹ̀ ń jẹ́ Shaibu Haruna ni àwọn rí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ ìléwọ́ akẹ́kọ̀ọ́bìnrin náà tí ó sì pe orúkọ tí ó sì fi orúkọ rẹ̀ tí ó fi tí ó fi nǹkan kan tí wọ́n pè ní kudin banza tí ó fi pe orúkọ rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ o, lẹ́yìn tí ó túmọ̀ sí pé useless money ìyẹn owó tí kò níwúlò. Ó ní akẹ́kọ̀ọ́bìnrin náà ni ó ṣàpàtẹnujẹ́wọ́ wípé arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aisha Muhammed ni ó mú ọmọ Shaibu náà tí ó sì tún sọ pé owó tí kò níye ni ó máa ń fún òun tí ó bá ti fẹ́ bá wọn ní ìbáṣepọ̀ lọ́kọ-láya. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti rí ìròyìn èyí. Nínú ìwé ìròyìn Tribune náà ni mo ṣe wà. Ààrẹ Tinubu gba àwọn gómìnà lálejò ní ìpínlẹ̀ Èkó. Ààrẹ gbà lára àwọn ọmọ ẹgbẹ́ gómìnà orílẹ̀-èdè yìí lálejò ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun. Igbákejì ààrẹ Kashim Shettima àti àwọn ọmọ ẹgbẹ́ àwọn gómìnà ni wọ́n kọ́wọ́ rìn lọ ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu ní ilé rẹ̀ tó wà nílùú Èkó ní ọjọ́ Ìṣẹ́gun. Lára àwọn gómìnà tọ́jọ́ kọ́wọ́rìn láti rí Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó, Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn, Bíọ́dún Oyèbánjí Èkìtì, Abdulrahman Abdulrazak Kwara, Similaye Fabra Rivers, Hope Uzodinma Imo, Yahala Bello Kogi, Caleb Mutfwang Plateau, Bala Mohammed Bauchi,
Abba Yusuf Kano, Cynthia Alia Benue, Uba Sani Kaduna, Sheriff Overi Delta, Ahmed Aliu Sokoto, Dauda Lawal Samfara, Francis Nwefuru Ebonyi àti Usman Ododo tó wá láti ìpínlẹ̀ Kogi. Ààrẹ tí olùbádámọ̀ràn lórí ètò ìròyìn àti ará ìlú gbẹnusọ fún Ajuri Ngale ní ọjọ́ Ìṣẹ́gun sọ wípé ààrẹ tẹnumọ́ àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ka ìjọba tó kù. Ó ní nípa èyí ni ìlọsíwájú ṣe lè wà jákèjádò ní orílẹ̀-èdè yìí. Nínú ìwé ìròyìn Daily Trust ẹ̀jẹ̀ ń wá ka àwọn ìsọ̀ǹgbèròyìn tó kù ń bẹ̀ sí ilé tí ní kọ̀ọ̀kan jẹjẹ o. Ẹ̀wọ̀n ní ọdún 2023 àwọn tí wọ́n máa ń tọwọ́ bọ ojú òpó ayélujára lọ́nà àìtọ́ àwọn hackers wọ́n ní àpapọ̀ owó tí wọ́n sọ pé wọ́n jí òun ní akoto àwọn èèyàn tí wọ́n ṣe cryptocurrencies lóríṣiríṣi náà sọ pé ó tó bílíọ̀nù $2 lórílẹ̀‐èdè yìí o. Bákan náà ìròyìn tún wà nínú ìwé ìròyìn láàárọ̀ ní wípé ẹni tí ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí gbà kan Honourable Alhaji Gali Naba ni wọ́n sọ pé ó kú ní àárọ̀ ní lẹ́ni ọdún 45 o. Wọ́n ní ilé ìwòsàn kan nílùú Àbújá ní ó tẹrí gbàṣọ sí kí Ọlọ́run kí ó tẹ̀wọ̀n náà sí afẹ́fẹ́ rere o. Bákan náà arábìnrin kan tí a kà nú kókó lẹ́ẹ̀kan pé ó fi omi gbóná wẹ ọkọ rẹ̀ látàrí bí ó ṣe mú lọ sí pàtí kérésìmesì kan. Wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n ti gbá àwọn náà mú wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti mú lòótọ́ pé àáfi ọjọ́ òfin fún gbogbo ẹ̀yin obìnrin yòókù tẹ́sítọ́ pé pàtí ti bá ti yín débì kan kí Ọlọ́run kí ó ṣàánú wa náà ni o. Ibi náà ní mi ti mọ ṣẹ́rí wálé àbíbò ní lọ́dọ̀ tí ẹ ṣoṣì láwọn. Méṣè ní àwọn kókó bíi mélòó kan jẹ́ kí mi náà sáré káwọn ká tó máa lọ. Ènìyàn 15 pàdánù ẹ̀mí wọn tí àwọn 70 sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà másọ̀sẹ̀ Ọ̀ṣun, Èkó sí Ìbàdàn àti Kaduna sí Àbújá. Àjọ NAF kọlu ibùdó ìfọpo tí kò tọ̀nà 6 ní ìpínlẹ̀ Rivers. Àwọn ọmọ ogun tó tó 1,50 níye ló wà nínú ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ láti kojú àwọn onísùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ibi yìí ni èmi náà ti máa ṣẹ́rí padà wálé nínú kókó ìròyìn tó ní tàtíkà náà kálọ́mọ kàyókù lé wa. Àbí báwo wá ní. Ibi náà ni a ti máa fi àdàbà ètò tònírọ̀wọ̀ lórí ètò kókó níwèé ìròyìn fún tòní níkànnì Jígí Alára tẹlifíṣàn. Ẹ̀yin náà láǹfààní o láti darapọ̀ mọ́ wa kẹ́ máa wo àwọn ètò wa lóòrèkóòrè gbogbo bí ó bá ti ń ró kọgú kó máa bọ́ sí ọ̀dọ̀ tìyín náà. Ẹ̀yin ṣáà ti lọ sórí ẹ̀rọ ayélujára YouTube, ẹ̀yin náà ẹ wá Jígí Alára TV, ẹ subscribe, kẹ́ like, kẹ́ share, kẹ́ comment lóríṣiríṣi. Ẹ̀yin náà ó ní pé nǹkan ju nǹkan lọ pé ẹ̀lẹ́ńtíríkì ní bàbá àtùgbà. Seun Adéoyè ló kọ́ tèmi jẹ́ o. Àtúnpàdé ara wa ń wòye ọ̀la ẹ̀ ṣe gan. Oluwafunmilayo Adéṣẹwọ ni orúkọ mi. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895.
tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV. Prism 24 TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù báyọ̀ lókè àgàtà ní àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti mú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n gbọ́ ṣọ́ntẹ́tì àwọn tí ọ̀rọ̀ kan ń ṣọ́ntẹ́tì ṣé wọ́n gbọ́ òun ṣọ́ngbọ́ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ngbọ́ṣá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe. Kọjọ́ ọ̀la dára kí Nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kọ káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ara ìlú mi. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kọ káyé ojú tó lé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ara ìlú mi. Láti Prism 24 TV àtúgbò tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù báyọ̀ lókè àkàtà rí ẹ̀gbọ́n o. Èrò aráyé.